èyí ni títọ́ lórí ìṣeré o ìyànra o ìyókùn o mo dẹ̀ kí yín òkété olólùfẹ́ mi ìka àárọ̀ ìka àsán ìka alẹ́ líkété bí kì á ti gbọ́ mi lónìí o adẹ̀kù ọ̀gbá o adẹ̀kù múra ọdún kẹbọ á bá a lára mu o ukú apá tọmọtọmọ o àrùn apá tọmọtọmọ o àrùn gbèsònù kéṣù bí ọmọ o ẹ̀míra kà á ṣe ọdún ní òun láàtúnṣe àmọ́dún o àti bẹ́ẹ̀ 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 jùlọ ìkáre ìyókùn fún ìkíkọ́kọ́ àwòmí ní ògbà àkọ́kọ́ orúkọ mi ní ni o lóòótọ́ èyí padà àyàbá táíwò adébáyọ̀ ọmọ èkìtì kété èmi èjìrẹ́ òrìlàkí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọmọ ẹdún ṣeré orí igi ọmọ òtó lẹ́lẹ̀ èmi lọmọ olóòkè méjì takọ́tábó olóòsótà ọ̀run kẹrẹ́ ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè ọmọ alálẹ̀ yẹ̀rẹ̀ ọmọ alálẹ̀ kan kọ́ bí ogún náà kan yìnbọn oṣù tọrẹ ọmọ ajóṣìbí pèyùn dídà ọmọ ajóṣìbí nìkákà rọrọ olíṣìbí ọba kan ijólúlé mi kéré mọ olùmúrìn ògbèrè gbùdọ̀jọ mo tún yàgbẹ̀rẹ́ o mo tún yàsúlé olórí mi ọmọ aláwẹ̀ kan tó rí wúẹ̀ kan máa kúrọ̀ sọjà kan wí kan lọ́jà kan bomi alura ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè ìpalólàwẹ̀ èmi náà ni ọmọ kà á ṣe bí èmi eléjì rẹ á múra àmọ́ ẹ ṣe ìgbéraga kọ́ o àṣẹ Olódùmarè ni mo dẹ̀ dúpẹ́ lọ́kẹ́tẹ́rì kì í bá mi o ètò mi o eye mi ẹ̀gbọ́n mi àbá mi àbúrò mi ọlọ́run á ṣe nínú iṣẹ́ ni òkè dẹ̀ bá mi pín kì mo máa ń rí ní kété ògbà kì í bá mi pín ọlọ́run á ṣe èyí kódà ní inú iṣẹ́ ni o kí mọ̀ fàrọ̀gùn lónìí ètò wa tèní ètò èdèlé èkìtì ti yorùbá ni torí èkìtì là ń lọ lẹ́ni nítorí náà ẹni pàtàkì ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni tí ọlọ́run gbé sí tó gbé ọlá fún tó dẹ̀ gbé iyì fún tó gbé sí orí ipò bàbá rẹ̀ láìsí àní-àní òun la fẹ́ lọ kílẹ̀ ní òun ni a ya ètò tèní fún ètò tèní òun la yà á fún o tá a dedicate ẹ̀ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó nítorí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ láì fa ọ̀rọ̀ mi gùn ẹ rí ìdí pàtàkì tá a fi ya ètò tèní fún torí fún kíni lẹ́yìn ètò yìí ẹ̀yin tèmi lẹ́yìn ètò tèní àárí ẹ̀kọ́ níbẹ̀ o a dẹ̀ rí ìmọ̀ níbẹ̀ a dẹ̀ rí oríṣiríṣi àwòkọ́ṣe nínú ètò tèní tẹ́ máa bá mi ká lọ àmọ́ ẹ má yí ẹ̀rọ yín kúrò ẹ má yí kúrò rárá ẹ bá mi pe ará ẹ bá mi pe ọ̀rẹ́ ẹ bá mi pe ojúlùmọ̀ ẹ bá mi pín gbogbo ètò yìí síbi gbogbo ẹ bá mi pè wọ́n pé ètò yìí ó dára láti wò nítorí náà kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí ẹ jẹ́ kí n gbóhùn sókè díẹ̀ sí atọ́nà ètò wa tò nítorí ibi tá à ń lọ ẹ̀já gbọ́. ìròyìn èyí kì wọ́n tún gbọ́ èkìtì náà ṣáá ni láàrin o bàbá wa fẹ́ bẹ̀ àríyàn ló kọ́ nìyẹn.
ṣẹ́nu ara nínà ṣẹ́hún ọ̀rọ̀ kọyọyọ ìkárẹ̀ èrò Èkìtì lẹ́ni Èkìtì tí mo ní mò ń lọ lẹ́ni mò ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí wa o adélé tuntun ti ìlú Òsì Èkìtì ibẹ̀ ni mò ń lọ lẹ́ni o ẹ̀yin olólùfẹ́ mi ẹ tẹ̀lé mi ká lọ kí kábíyèsí tuntun adélé Regent Aderonke Agunbiade Akin òun la fẹ́ kílè ní o lórí ètò wa ètò lédè Èkìtì tí Ọlọ́run ti gbé dé ipò bàbá rẹ̀ láyọ̀ àti àlàáfíà tí ó tún ti gẹ adélé tuntun ní ìlú Òsì Èkìtì inú wa dùn ayọ̀ wa kún nígbà tí a gbọ́ ìròyìn yìí ni àwọn náà sọ wípé àwa náà lórí ètò wa ètò lédè Èkìtì káwá kí kábíyèsí wa adélé wa wípé ó kú oríire o kábíyèsí adélé Regent Aderonke Agunbiade Akin là ń kílè ní o lórí ètò wa ètò lédè Èkìtì o adẹ̀bá dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó mú ẹ dé ipò bàbá rẹ o adẹ̀tún gbàdúrà wípé ipò náà á mọ́ ẹ lára o àga ipò yìí kò ní yẹ̀ nídìí rẹ o lásìkò rẹ ní Òsì Èkìtì ẹyẹ ké bí ẹyẹ eku ké bí eku o aboyún abiwẹ́rẹ́ àgà àfọwọ́ àlàbòsùn adélé wa Adérónkẹ́ Agúnbíadé ó jẹ́ ènìyàn tó jẹ́ wípé a lè kọ́ ọgbọ́n a lè kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ ìdí ni èyí tínú wa fi dùn léèní lórí ètò lédè Èkìtì pé ká ṣe ètò yìí fún wọ́n ní mi ò ní púpọ̀ láti sọ lórí ọ̀rọ̀ adélé bí kò ṣe wípé ẹnu oníkan lèèyàn ti ń gbọ̀pọ̀n gẹ́gẹ́ bí òwe bóyá mi ò mọ òwe yẹn pa ẹ̀yin tèmi ẹ̀yin àgbà ẹ má bínú wọn ní ẹnu onípọ̀n náà ti ń gbọ̀pọ̀n mo rò pé bọ́n ṣe pa òwe yẹn nìyẹn nítorí mo rí fídíò kan tí adélé ti sọ̀rọ̀ orí mi wú inú mi sì dùn ní orí fídíò yìí mo mọ̀ pé bóyá ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́ẹ̀ ti rí àmọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti rí àtàyìn tẹ́ ẹ tí ì rí ẹ jẹ́ kí n sáré gbé fídíò yìí sí kẹ́ ẹ bá wa fi ojú wò ó fún ìwọ̀n ìṣẹ́jú bíi mélòó kan. Bàbá mi ni His Royal Majesty Ọba Ọládìran Adéwọyè Agúnbíadé III Oyiyọ̀ kẹta Olósì of Òsì Èkìtì. Wọ́n wọ àjà ní oṣù kẹjọ 4th of August 2021. Bàdẹ̀ ṣe ń ṣe ní Yorùbá land níbi táwa ti wá particularly ní Èkìtì a máa ń yan regent tó ń pè ní adélé torí pé stool olósì stool kábíyèsí kò gbúdọ̀ stand empty so èmi ni àkọ́bí wọn obìnrin and àwọn ìlú àwọn chiefs wọn àwọn royal family wọ́n dẹ̀ rí pé ó tọ́ láti yàn mí kí n jẹ adélé bàbá mi so nǹkan tó gbé mi dé tó gbé wa dé bí lénìí ni mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo ìlú mo dúpẹ́ lọ́wọ́ Òsì Èkìtì torí pé wọ́n fẹ́ mi púpọ̀ wọ́n ti ọwọ́ tẹsẹ̀ náà fi gbà mí sílé ìlú òyìnbó náà bí mi sí ìlú òyìnbó náà ni mo dẹ̀ ti wà fún over
20 years but mo máa ń wálé dáadáa, mo mọlé, ọkàn mi máa ń balẹ̀ tí n bá délé, mo mọ ibi tí mo ti wá. You have to know where you come from to know where you're going. It's that simple. Inú mi dùn pé wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Ní àsìkò tí mo dẹ̀ wà ń bí yìí, ó sí Ekiti, ní Ekiti State, ìlọsíwájú, ìfọwọ́sowọ́pọ̀ ni mo fẹ́ fún àwọn èèyàn mi. Ìlọsíwájú ìyẹn development, nǹkan tí mò ń wá nìyẹn. Bàbá mi lò 30 ọdún, 30 years ló lò lórí ìtẹ́ bàbá wọn, ìtẹ́ bàbá wọn. So èmi náà ní time tí mo fi wà ń bí, mo fẹ́ tún nǹkan ṣe, kí n fi nǹkan lẹ̀, kí n lè fi orúkọ bàbá mi Ọládìran Agunbiade Oyiyọ̀ kẹta kó wà lórí ẹ̀ as memorial. So ìdí nìyẹn tó yẹ pé iṣẹ́ yìí mo mú tọkàntọkàn. Ọkàn mi wà ńbẹ̀, mo fẹ́ àwọn aráàlú mi gbogbo àjọsowọ́pọ̀ ká ṣe lè tó dáa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Kábíyèsí o, ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu adelé wa yìí. Abẹ́ rí nǹkan, ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ tó wù nìyàn lórí. Ṣé ní gbogbo ara mi, agbára mi ló wà rìrì. Ó mà dáa o. Lágbára Ọlọ́run Elédùmarè. Adelé, gbogbo nǹkan tó ń fà ní fọkàn ẹ̀ dàníyàn lórí ìtẹ́ bàbá yín pátápátá l'Elédùmarè á jẹ́ kó ṣeé ṣe o. Aboyún ilé á máa bí wẹ́rẹ́, àgbà á máa tẹwọ́ àlàbòsùn. Bọ́mọdé ò sí, àgbà ò sí, bó ṣe ń fẹ́ ẹ lónìí, ọ̀run á máa fẹ́ ẹ o. Ọ̀run á máa fẹ́ ẹ o. Ikú ò ní pa ẹ́, àrùn ò ní pa ẹ́ o. Nígbà tirẹ̀ á dára o. Ìlú òsì á gòkè. Lẹ́yìn tiẹ̀, ìlú òsì á gòkè. Ìtàn rere la máa pa lẹ́yìn tiẹ̀ o Adelé. Ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ tí mo pè ọ́ lórúkọ o. Káre o. Wọ́n lọ́mọ àṣìṣẹ̀, ọmọ òsì àṣìṣẹ̀, ọmọ ẹlẹ́gbẹ̀rún o, ọmọ olúmọlẹ̀ méjì wẹ́rẹ́wẹ́rẹ́ kàn ń gbé lájèjì torí ká mọ́ bá àrọ́sẹ̀ ẹ̀bọra. Ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani, àkúkú bẹ́ni lórí, ọmọ ìyá àsàn ju ogun ẹnu lọ o. Káre o, wo kú oríire o. Ìkádélé ni ayeyeye, ìkádélé ni. Ìkádélé mi lọ́nà sí Ekiti o. Kété ọmọ ò sì mọ kádélé mi o. Ìkádélé mi, oyeyeye, ìkádélé mi. Ìkádélé mi lọ́nà sí Ekiti o. Ẹ̀ṣọ́ wẹ́rẹ́ ọmọ ò sì òyìn ìkádélé mi o. Bẹ́ẹ̀ ni o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀wọ́ ọmọ Èkìtì àti olólùfẹ́ ọmọ Èkìtì àti ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá lẹ́kìtì, ẹ bá wa kí Adelé o pé ó kú oríire lẹ́ẹ̀kan sí o, pé orí ipò bàbá ẹ̀ kò ní gbóná mọ́ o. Ìgbà ilé arójú o, àwo ilé aráyé o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí Adelé dáadáa. Ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ tí Adelé wa yìí sọ tó jẹ́ wípé ó wúlò fún gbogbo wa, tó dẹ̀ jẹ́ wípé àwòkọ́ṣe ló jẹ́ fún gbogbo wa. Ẹ jọ̀wọ́ ẹ̀yin òbí, ẹ bá mi gba àwọn ọmọ yín nímọ̀ràn. Ẹ jẹ́ kán máa kọ́ àṣà àti èdè wa. Ẹ jẹ́ kán gbọ́ èdè wa, kán dẹ̀ mọ àṣà àti ìṣe wa. Abẹ́ ẹ̀rí Adelé wa lè ní báyìí. Ká ní pé Adelé wa kò gbọ́ èdè wa. Gẹ́gẹ́ bí Adelé ṣe sọ, ó ní ìlú òyìnbó náà bí òun sí, ìlú òyìnbó lòun dàgbà sí. Ká ní pé bó ṣe bí sí ìlú òyìnbó tó dàgbà sí ìlú òyìnbó, kó má mọ èdè wa, kó má kọ́ àṣà wa, kó má kọ́ ìṣe wa. Ẹ wò ó lọ́jọ́ òní o, ipò bàbá rẹ̀ ló wà yìí o. Ipò Adelé wọn ń dù. Ẹni tó bá ti tọ́ sí òun ló tọ́ sí. Nígbà tí nǹkan bá tọ́ sí ẹ, tó o gbọ́ èdè ilé, tó o mọ ẹ̀ṣe àti àṣà, tó jẹ́ wípé èdè òyìnbó símísímísímí ni, ǹjẹ́ ṣé wọn ò ní gbà á lọ́wọ́ onítọ̀hún? Wọn ò ní gbà á lọ́wọ́ ẹnìyẹn. Kán gbé fún ẹlòmíì tó mọ àṣà àti ìṣe wa. Ọlọ́run ò ní jẹ́ kí ire wa kọ́kàn wá o. Oníkálukú ló ní nǹkan tó wá ṣe ní ilé ayé. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa kọ́
àwọn ọmọ wa ògo wa ní àṣà wa àti èdè wa ó ṣe pàtàkì ara nǹkan táwa fi gbé ètò wa Ètò Lédè Èkìtì sílẹ̀ nìyẹn o lóòótọ́ à ń sọ Yorùbá gbogbo Èkìtì náà Yorùbá ni ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ò gbọ́ èdè Èkìtì yẹn dáadáa òun la fi máa ń mú èdè Yorùbá sínú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jọ̀wọ́ ìjàre mo bẹ̀ yín lórúkọ Olódùmarè ìjàre agaga yín Èkìtì ìmú ọ̀rọ̀ adélé ìmúṣe àríkọ́gbọ́n ìmúṣe àwòkọ́ṣe ìgbọ́ èdè ìgbọ́ àṣà ẹ̀sùn kẹjá ṣe àṣà òde òní o ká papọ̀ mọ́ àṣà wa ayé àtijọ́ kí kété rẹ̀ kéṣe rẹ́gẹ́ òun ni mo kí mi wú sí i o èyí mọ̀ yẹ adélé o Adélé Adérónkẹ́ Agunbiade Akin wo kú oríire lẹ́ẹ̀kan sí o inú kété Èkìtì kété lídùn sí ọ o amú ọ yangàn o inú ra dùn ká mú ọ yangàn dáadáa wàá pẹ́ o ukú àpọ̀ àrùn àpọ̀ o àsìkò kò lò lórí oyè ayé ọ o ọba kọba tí a jẹ lẹ́yìn rẹ ń rere líyà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ìkádélé mi Èkìtì kété o ìkádélé mi lọ́nà sí Èkìtì o gbogbo ọmọ Èkìtì kété o ìmọ̀ kádélé mi o kété ọmọ Èkìtì kété gbogbo ọmọ Èkìtì kété ó ti dá abẹ́ yìí ni ẹ jọ̀ọ́ ẹ bá mi láìkì ètò yìí ẹ bá mi fẹ́ràn ẹ subscribe sí ètò wa Ètò Lédè Èkìtì oríṣiríṣi nǹkan la máa ń mú wá síbẹ̀ a máa ń kíyàn ẹni tó bá fẹ́ ṣe ọjọ́ ìbí àákí ẹni tó bá fẹ́ rántí ẹni tó là á ṣe àákí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó àákí àbá yín polówó ọjà yín gbogbo kan là ń ṣe lórí ètò wa Ètò Lédè Èkìtì tó bá sáà ti bá àṣà àti ìṣe wa lọ òun là ń ṣe ń bẹ̀ o ẹni mọ̀ wípé àkí ń sọ èdè òyìnbó torí àkí ń ṣọmọ òyìnbó tó bá kàn wá ṣèṣì já sí gan a jẹ́ wípé àṣìṣe ni ẹ má bínú sí yẹn nítorí náà ẹ jọ̀wọ́ o ẹ bá mi subscribe kẹ́lẹ̀ bá mi kí Adélé dáadáa pé ó kú oríire o pé ó kú ọmọ ṣe o gẹ́gẹ́ bí ìṣe mi o mo ti mú ètò mi sí òpin báyìí mo ti lọ sílé olórí mi lólàwọ̀ Èkìtì o ìyẹn ó kún o ìyẹn ọ̀rá o adé ajẹkọ́ra o ó ti dì sí.